Mósè Orímọládé Ọlọ́run ti pè é, ó ti jíṣẹ́ tó fẹ́ jẹ́, ó ti jíṣẹ́ tọ́lọ́run ní kó wá jẹ́, ó ti wá fi idà lélẹ̀. Ìjẹ́ ṣé ọ̀pá Mósè yẹn ṣé kò ní í ṣẹ́ mọ́ yín lọ́wọ́ báyìí? Ṣé kìí ṣe pé ìlànà Kerubu Serafu yìí ó ti ń bàjẹ́ lọ? Ṣé kìí ṣe pé àwọn kọ̀ǹdá ti wà àárín wa? Ṣé kìí ṣe pé àwọn karambani ti ń bá wa tọwọ́ bọ̀ ọ́? Nígbà tí mo wo fọ́nrán yẹn, mo rí tí wọ́n ń ṣe ìsọjí, bóyá wọ́n sì ń ṣe ìsìn ni. Ọwọ́ jíjó àwọn tí wọ́n ń jó yẹn ó kù díẹ̀ káàtó. Wọ́n fẹ́ẹ́ lè fọwọ́ lélẹ̀ báyìí táwọn kan máa ń pè ní touch your toe, bíi pé ká máa sọ pé ọkùnrin àtobìnrin fẹ́ bára wọn ní àṣepọ̀, kan wá sọ fún obìnrin pé kó mọ́wọ́ ẹ̀ lọ́lẹ̀ o, kọ́ lè bá ẹ̀yìnkùlé ìdí, kán lè bá bẹ̀ wọlé sí ara obìnrin. Kò sí bí alàgbà yẹn bó ṣe lè jẹ́ ẹni tó mú ojú kúrò nínú nǹkan tó kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó má dìde o, nígbà tó rí ìdí méjèèjì bí wọ́n ṣe ń gbára wọn pàápò níbi àgọ́ àdúrà, níbi àwùjọ àwa kìrìsìtẹ́nì, níbi ìsọjí. Kò sí bí ara alàgbà kan ṣe lè kú tó, kò sí bí alàgbà kan ṣe lè mú ara dúró tó, kò sí bí alàgbà kan ṣe lè jẹ́ pé ẹni tó mójú kúrò nínú nǹkan tó bá wà ní ìpéjọ ibi tí àwọn obìnrin yẹn tí wọ́n jẹ́ ìyá àgbàlagbà, táwọn ọmọ wọn gan bá ríru fọ́nrán yẹn, ó gbọ́dọ̀ máa jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn ọmọ wọn tí wọ́n bá ní ojú tí wọ́n ń tì í pé ṣé ìyá mi náà ló ń jó báyìí, ṣé èèyàn mi náà ló ń jó báyìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ìbẹ́gọ́gọ́ náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ojú tẹ́ fún wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ojú gbà mí tì nígbà tí àwọn kan tí wọ́n sẹ́ǹdì fọ́nrán kan sí mi tán ní Òkodoro ọ̀rọ̀ ni. Mo ní sà, wọ́n ní ẹ wo fọ́nrán yẹn o. Wọ́n ní ṣé irú eléyìí ṣó dáa nínú ẹ̀sìn ìgbàgbọ́ wa, pàápàá jùlọ láàrin àwa Kérúbù àti Sẹ́ráfù. Wọ́n tẹ̀ ti mọ̀ pé olùṣọ́ àgùntàn ni wá, a ò sì ní rí tàbí ká gbọ́ ká má lè sọ ọ́, gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé dání, gẹ́gẹ́ bí ohun tí a yàn láàyò, gẹ́gẹ́ bí májẹ̀mú tá a bọ́ lọ́rùn sọ pé àwọn kọ̀ǹda nínú ìrẹsì a gbọ́dọ̀ máa yọ, àwọn òkúta láàrin ẹ̀wà a gbọ́dọ̀ máa fi pamọ́ ká lọ máa dànù, torí pé òkúta àti ẹ̀wà kò jọra wọn. Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Nígbà tí mo wo fọ́nrán yẹn, ìbànújẹ́ kún ọkàn mi púpọ̀, ó sì pẹ̀lú àwọn nǹkan tí mo máa ń torí ẹ̀ pariwo ní ọ̀pọ̀ ìgbà láàárín àwọn bàbá wa, àwọn màmá wa nínú Kérúbù àti Sẹ́ráfù wa pé ṣé kìí ṣe pé ìlànà Kerubu Serafu yìí ó ti ń bàjẹ́ lọ? Ṣé kìí ṣe pé àwọn kọ̀ǹdá ti wà àárín wa? Ṣé kìí ṣe pé àwọn karambani ti ń bá wa tọwọ́ bọ̀ ọ́? Nígbà tí mo wo fọ́nrán yẹn, mo rí tí wọ́n ń ṣe ìsọjí, bóyá wọ́n sì ń ṣe ìsìn ni. Ọwọ́ jíjó àwọn tí wọ́n ń jó yẹn ó kù díẹ̀ káàtó. Wọ́n fẹ́ẹ́ lè fọwọ́ lélẹ̀ báyìí táwọn kan máa ń pè ní touch your toe, bíi pé ká máa sọ pé ọkùnrin àtobìnrin fẹ́ bára wọn ní àṣepọ̀, kan wá sọ fún obìnrin pé kó mọ́wọ́ ẹ̀ lọ́lẹ̀ o,
kọ́ lè bá ẹ̀yìnkùlé ìdí kán lè bá bẹ̀ wọlé sí ara obìnrin láti lè bá ṣe àṣepọ̀ láti lè bá sùn o. kí ni nǹkan tí mo torí ẹ̀ wá sọ ọ̀rọ̀ yìí ni pé ẹlẹ́ka kọ́kọ́ gbé báyìí káwò yìí pé àwọn alàgbà, àwọn olùṣọ́ àgùntàn, àwọn adarí, àwọn aríran, àwọn alálàá, àwọn afàdúrà jagun, àwọn akọrin, ẹ̀jẹ̀ ni ó ń rànù ní ara gbogbo wa o. ẹran tó tẹ̀ wà lára wa yìí bẹ́ẹ̀ náà ló wà lára wa yíká. lẹ́yìn Jésù Kristi olúwa wa àti ànábì Muhammad tí Ọlọ́run dá wọn ní ìdá ọ̀tọ̀ọ̀tọ̀, tọ́lọ́run tẹ̀ ràn wọ́n níṣẹ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀, tọ́lọ́run tẹ̀ fún wọn ní ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀. ìṣesí Jésù Kristi ó yàtọ̀ sí ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ibi tí mò ń bọ̀rọ̀ lọ́kọ́ nìyẹn, ẹ jẹ́ kí n padà sí orí ọ̀rọ̀ mi. kí ló jẹ́ kí n sọ wípé ẹ̀jẹ̀ àti ẹran ara tó wà lára yín òun náà ló wà lára àwọn alàgbà àti àwọn tí mo kà sílẹ̀ yẹn. kò sí bí ara alàgbà kan ṣe lè kú tó, kò sí bí alàgbà kan ṣe lè mú ara dúró tó, kò sí bí alàgbà kan ṣe lè jẹ́ pé ẹni tó mójú kúrò nínú nǹkan tó bá wà ní ìpéjọ ibi tí àwọn obìnrin yẹn tí wọ́n jẹ́ ìyá àgbàlagbà, táwọn ọmọ wọn gan bá ríru fọ́nrán yẹn, ó gbọ́dọ̀ máa jẹ́ ìbànújẹ́ ọkàn fáwọn ọmọ wọn tí wọ́n bá ní ojú tí wọ́n ń tì wípé ṣé ìyá mi náà ló ń jó báyìí, ṣé èèyàn mi náà ló ń jó báyìí. àbí wọ́n ti wá nígbàgbọ́ pé irú ijó tọ̀wọ̀n ń jó yẹn òun ni Dáfídì jó lọ́jọ́ kìíní àná tọ́lọ́run fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. irú ijó tọ́lọ́run sọ pé Dáfídì jó kọ́ leléyìí. kò sí bí alàgbà yẹn bó ṣe lè jẹ́ ẹni tó mú ojú kúrò nínú nǹkan tó kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó má dìde o nígbà tó rí ìdí méjèèjì bí wọ́n ṣe ń gbára wọn pàápò níbi àgọ́ àdúrà, níbi àwùjọ àwa kìrìsìtẹ́nì, níbi ìsọjí. ẹ jẹ́ ká sáyé lọ wo fọ́nrán yẹn ká wá padà ká wá sọ̀rọ̀ nípa ẹ̀. ojú yín ò ní fọ́, etí yín ò ní di. ẹ ṣeun, ẹ kú kalẹ̀. ṣé ẹ ti rí fọ́nrán ọ̀hún? òun mo yẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ̀jẹ̀ ló ń rànù lára àwọn bàbá wa, lára àwọn èèyàn wa yìí. báwọn lọ ṣe máa rírú eléyìí, báwọn lọ ṣe nífẹ̀ẹ́ báwọn ṣèṣekúṣe. ẹ̀yin alàgbà wa, ẹ̀yin olórí wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ jẹ́ ká ṣe àtúnṣe o. orí òkè Agẹlú tọdún 2026 yìí òun ló tún kù sí dẹ̀dẹ̀ yìí. ṣé kò tiẹ̀ sí kí ló ń pe task force láàrin àwa Kérúbù Serafu? ṣé kò sí àwọn tó ń mú àwọn tó ń hùwàkuwà? ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta kan tẹ́nìkan fẹ́ sọ̀kalẹ̀ lórí òkè tó ń domi ilẹ̀ síwájú ẹ̀ tó ń gùn kọjá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti gbọ́ pé wọ́n fẹ́ sọ̀kalẹ̀ orí òkè májẹ̀mú, wọ́n fẹ́ sọ̀kalẹ̀ orí òkè ẹ̀mí, wọ́n ń ti àjà àwọn aláwo gbà tí wọ́n ń tẹ̀ lọ síwájú ẹ̀kọ́ tó fẹ́ lọ sọ̀kalẹ̀. ṣé inú ìlànà wa náà ni gbogbo eléyìí wà? Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa o. ọmọ létí mọ́lé ẹ o, ó kó ohun tá a fẹ́ mọ sórí ẹ̀. Mósè Orímọládé, Ọlọ́run ti pè é, ó ti jíṣẹ́ tó fẹ́ jẹ́, ó ti jíṣẹ́ tọ́lọ́run ní kó wá jẹ́, ó ti wá fi idà lélẹ̀. ìjẹ́ ṣé ọ̀pá Mósè yẹn ṣé kò ní í ṣẹ́ mọ́ yín lọ́wọ́ báyìí? ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín, kò ní bàjẹ́ fara náà. ẹ bá wa pín, ẹ jẹ́ kó kàn ọ́ lára kí wọ́n lè ṣe àtúnṣe. ìjọ Kérúbù Serafu ní gbogbo àgbáńláyé kò ní bàjẹ́. òkodoro ọ̀rọ̀ ní mídíà. ire o.